àṣeṣe tún ṣe bó o bá ṣe yìí tán wá tún ṣe mí sí àṣeṣe tún ṣe ọdún ẹ ló màmá dé ọdún ẹ ló màmá dé o ìwọ má ṣe kíwọ má ṣe kú rèwerèwe ọdún ẹ ló màmá dé. òjòjò wá ní sòwò kọ́mọ́lé náà jà kókókó lárọ̀ tálẹ̀ ọmọ bẹ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ níbẹ̀ náà mo bá ọ lóye mo pè ọ lórúkọ orúkọ lápè ládéládé èmi bá ọ lóye mo pè ọ lórúkọ o mọ ọ lórúkọ lápè lọ́balọ́ba ọgọ́ta ọdún láyé mo ní kí mọ iṣẹ́ wà sárára mo bọ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba ọmọ wọn ní kẹ́rẹ́kìtì mọ́ gbọ́ o bínú ilé ló bá wà ní owó òde ẹ̀kúnlé ló bá wà ní owó ọ̀dẹ̀ wo mo ní yàrá ló bá wà ní owó kọ́kàn lé o kò wọ́ kọ́kàn lé o kò wá mọ̀ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu èmi gangan bàbá mi àtẹ̀mí dayọ̀ mọ́ gbọ́ o aya Michael Wálé Àkànní o bàbá Kelvin o Ayọ̀dàpọ̀ o bàbá Jessica Olúwàbùkúnmi létí ẹ bá ń jámọ́ mi kàn rárá o bàbá Rita o bàbá Rita ìfẹ́ olúwa grandpa Stephanie Ọmọ́tọ́lá Alákànní mẹ́bí wọn náà ni mò ń kí lọ́wọ́ àrídùnnú rẹ̀ òkúkú ní dìbànújẹ́ kò gbó bí olúgbógbó tìrìgbò bá mi kò gbó bí olúgbógbó tìrìgbò kò tún wá gbó bí àwọn àgbàkàgbà pé tí wọ́n fọmọ wúsàn dẹ̀rùn jọ sí bí ńlò wáyọ̀ tó wà dókínì
sòru ọmọ àsọyé sòru ó kú ọdún òsì ikú àṣeyẹ mo láṣẹ iṣẹ́ àmọ́dún ó bá mi ó mọ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ kò fọwọ́ parí o kó fèrègì jò bí ọdọọdún ní sápọ́nrúwé a ò mọ ní wọ́ọ̀tì láàrin ẹgbẹ́ ó bá mi mo lọ́ọ̀ ní wọ́ọ̀tì láàrin ọgbà lágbára ọlọ́run ọba aya rẹ ló ní wọ́n mọ̀ kí ọ méje mẹ́jọ happy birthday to you o bá mi ọlọ́jọ́ bí òní bá mi Adédayọ̀ Samuel tí sọjọ́ bí lóní mo wá kí kórìjọ pẹ́ láyé kó dàgbà kó dògbó lágbára ọlọ́run ọba tó bá wá níta ló ń kọrin ìwé ìṣètìgbọ́ rẹ̀ Òṣùpá Akéwì lèmi jẹ́ o àfíjà Akéwì tí wọ́n ń wí àfíjà Akéwì tó gbòdo kí wọ́n má ṣe kúrèwérèwé ọdún ẹ ló màmá dé.